ìbẹ̀rù bú ó máa ń sọ ayé ènìyàn sẹ́yìn ẹni fúnra rẹ̀ òun gangan lógun tó ń jà rẹ̀ tó bá ní ẹ̀mí ìbẹ̀rù nínú ìwọ ogun ni wọ́n fúnra rẹ̀ ìbẹ̀rù máa ń jẹ́ kí ènìyàn sọ ògo nù ìbẹ̀rù máa ń jẹ́ kí ènìyàn rí olóore kó má mọ̀ bó ṣe máa sọ̀rọ̀ pé nǹkan báyìí lòun fẹ́ ẹlòmíì ṣe bá ní sàtífíkẹ̀tì ẹ̀ ó dáadáa púpọ̀ ṣùgbọ́n ẹ̀mí ìbẹ̀rù kò jẹ́ kó lè tẹ̀síwájú lọ́bẹ̀ wọn lè pa ẹ̀ náà. ẹ̀mí ìbẹ̀rù ẹ̀mí burúkú ni ẹ̀mí kan lòun fúnra rẹ̀ o ó dẹ̀ rìn ó dẹ̀ lórúkọ ìbẹ̀rù orúkọ ni ìbẹ̀rù fear kí ló ń bẹ̀rù fún bí tí ẹ̀rù ò sí ẹlòmíì ẹ̀ ṣe rí ogun ọjà o àyàn lórí àtọmọ nílé o hey pastor hello ogun nílé dé bí mo ṣe sùn lóru mo wá rí ayé àtọmọ nílé wọn kọjá lẹ́gbẹ̀ẹ́ mi why fear not tó bá rí ẹni tí lójú àwọn ọmọ olùkọ́ ṣe pastor next person yẹ kó pè ìwọ ló yẹ kó dìde kó gbàdúrà incident kan ṣẹlẹ̀ sí mi lọ́dún kan so bí ó ṣe ṣẹlẹ̀ mo wá sùn lójú oorun mo wá lálàá mo kàn gbọ́ voice yẹn wọ́n ní pósí ṣìkù mo ní ibo pósí ẹni dúró mo dìde mo bọ́ra mi sí o gbogbo mi tí pósí ti ń bọ̀ Olúwa dá pósí padà wọ́n kú tìrantìran ni who are you tó bá ní Ọlọ́run ò ní fí ẹ̀ ṣé ni ẹ̀mí tó wà lára mi nígbà mo kàn tiẹ̀ stubborn as a normal person o ṣùgbọ́n sórí ẹ̀mí tó máa ń gbé mi wọ̀ èmi náà fúnra mi pé ẹ̀mí akínni tọkùnrin bá stand bàbá dúró kó dọ́gba má bẹ dọ́gba kò sí nǹkan tó lè gbé lórí àdàbí tó bá ju Ọlọ́run lọ nìkan ló kù ó lè mú mi àṣì ọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀ yes ṣé ní ẹ̀mí ìbẹ̀rù wọ́n máa bá yí ẹlòmíì jẹ ẹ̀mí ìbẹ̀rù wọ́n máa sọ ìyọ̀dí aláìní nǹkan ṣé ní ẹlòmíì ò lówó lè ní ẹ̀mí ìbẹ̀rù ni if you cannot take risk you cannot make it yes kò sì try ẹ̀ wò ná gbogbo ibi kankan ló ti máa rí ìjákulẹ̀ náà ìgbà tí mo máa fi sọ fún yàn ni pé ṣọ́nà sí nǹkan tó bá fẹ́ ṣe tí ìṣẹ̀dá ẹ̀ bá ti rọ̀ mọ́ tẹ̀lé tó bá ti tẹ̀lé o máa rẹ́rẹ́ ẹ̀mẹ́ ò ní rí ìjákulẹ̀ ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ spiritual láti bí 6 years ago ni mo ti ní confirmation lórí ẹ̀ máa wò pé iṣẹ́ body beauty ni mò ń ṣe mo rówó níbi iṣẹ́ tí mò ń ṣe náà tí wọ́n bá bẹ̀rẹ̀ spiritual ń sè wọ́n bẹ̀rẹ̀ sí ní máa mọ̀yàn àwọn oríṣiríṣi ogun kíníkan ọdún lọ mi ò kíyèsí mo kẹ́ ṣiṣẹ́ mi Ọlọ́run dẹ̀ ń bùkún mi gbà tó di last year 2021 mo kàn sùn that was be June mo kàn rí revelation yẹn ni gbígbà tó kàn ju ẹ̀mí ẹ̀ jáde kúrò nínú mi fíà mo ní lẹ́ni máa rajà mo ní mo máa rajà o kì í ṣe pé mo lówó tí mo fẹ́ fi rajà lọ́wọ́ mo dẹ̀ kọjá sí ṣọ́ọ̀bù mo dẹ̀ ní ṣọ́ọ̀bù tí mo fẹ́ lò mo kọjá sí mo ní ẹ bá mi tú ṣọ́ọ̀bù ṣe wọ́n dẹ̀ túnṣe wọ́n ṣe everything mo dẹ̀ gbọ́ mi tí mo ti máa rajà lọ mo dẹ̀ rajà kún bẹ̀ mo ní ó yá kó tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ Ọlọ́run fún mi ní boldness yẹn mo fi ẹ̀mí ìbẹ̀rù yẹn bú ó dẹ̀ jáde lára mi mo dẹ̀ rògbò níbẹ̀ wọ́n tó bá jẹ́ pé ẹlòmíì síbẹ̀síbẹ̀ ó ṣe ẹ̀mí ìbẹ̀rù yẹn sì máa bàjá ẹ̀mí ìbẹ̀rù ló fẹ́ ẹlòmíì tí ò lè níyàwó ẹ̀mí ìbẹ̀rù fẹ́ ẹlòmíì tí ò lè ní ọkọ ẹ̀mí ìbẹ̀rù fẹ́ ẹlòmíì tí ò lówó lọ́wọ́ ẹ̀mí ìbẹ̀rù fẹ́ ẹlòmíì tó ẹgbẹ́ wọn lè gbé ẹ̀jẹ̀ ní báǹkì a máa kówó sílé epo a máa jẹ́ ẹ̀mí ìbẹ̀rù ni tó bá débẹ̀ ọ̀rọ̀ ló máa sọ bó ògbọ́ English wọ́n máa bẹ́ sọ Yorùbá wà á rí ẹni bíi tiẹ̀ náà lọ bá security kọ́ báyìí ni mo fẹ́ ṣe á sọ fún ẹ pé ó yá lọ báyìí ẹ̀mí ìbẹ̀rù wà á nàlá lójú adé tẹ́lẹ̀ kojú kó tẹ̀lé ọmọdúnrà wà á máa pe wòlíì tó sun oorun tiẹ̀ gẹ́gẹ́ ẹ̀gọ́ tó mọ̀ bóyá wọ́n fún lámàlà jẹmọ́jú ni títí ẹ̀gọ́ tún bẹ́tà tiẹ̀ ṣebí ayé àti àtẹ̀kù lórí wòlíì wọ́n ti kì mọ́lẹ̀ lójú oorun wọ́n ti pa ó ti wà òkè àti wà yan hallelujah lórí ayan ìwé mi padà ìgbà yẹn ló máa mọ̀ pé Jesus is Lord kò sí nǹkan tó ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn tó lè dìde kó bẹ̀rẹ̀ sí gbàdúrà ẹ̀mí mi fẹ́ nínú ayé mi mọ́sẹ̀ ẹ̀mí bẹ̀rù kí n jẹ́ kí ènìyàn ṣàṣeyọrí ohun rere táwọn mi bá dáwọ́lé nǹkan lẹ́nu ìbẹ̀rù yẹn ló máa mú kíní mo dẹ̀ sí o kíní àgàgà kó wá fi 20 naira rà kó wá dọjọ́ kẹta kó rí pé 18 naira lòún ti pa kò ní ṣe é mọ́ àfilẹ̀ kò ṣe dandan kó jèrè tó bá ṣe bẹ̀rẹ̀ business o lè sáré short but tó bá ní ẹ̀mí courage tí kò sí ẹ̀mí bẹ̀rù
ìbẹ̀rù nínú ẹ wàá rí pé tó ti náà yóò máa di 100 naira á di 1000 fún ẹ. Fi ẹ̀mí ìbẹ̀rù bú ó máa ń sọ ayé ènìyàn sẹ́yìn. ẹni fúnra rẹ̀ òun gbọ́ngàn lógun tó ń jà rẹ̀ tó bá ní ẹ̀mí ìbẹ̀rù nínú ìwọ gbógun ni wọ́n fúnra rẹ̀. ìbẹ̀rù máa ń jẹ́ kí ènìyàn sọ ògo nù. ìbẹ̀rù máa ń jẹ́ kí ènìyàn rí olóore kó má mọ̀ bó ṣe máa sọ̀rọ̀ pé nǹkan báyìí lòun fẹ́. ẹlòmíì ṣe bá ní sàtífíkẹ̀tì ẹ̀ ó dáadáa púpọ̀ ṣùgbọ́n ẹ̀mí ìbẹ̀rù kò jẹ́ kó lè tẹ̀síwájú lọ́bẹ̀ wọn lè pa ẹ̀ náà. ṣé mo fẹ́ lọ ṣe tẹ́ńdà ni ṣe photocopy rìn síwájú kúrò níbi tá a ti mọ̀ ẹ́ tún lọ ságbègbè míì relocate. ẹ̀mí ìbẹ̀rù ajẹ́ kó dúró láti January to December sí the same spot sínú yàrá kan tó o bímọ sí tó o lọ́kọ sí tó o fẹ́ yàwó sí o tún dàgbà síbẹ̀ ọmọ ẹ̀ tún kúrò bẹ́ẹ̀ o ìbẹ̀rù yẹn kò jẹ́ kó lè gbẹ́gbẹ́sẹ̀ kó gbarú máa pa lọ fún ni. yẹ ẹ̀mí ìbẹ̀rù ẹ̀mí burúkú ni ẹ̀mí kan ni ó dẹ̀ rìn káàkiri tó bá ti rí ojo ó máa wọnú wọn á bẹ̀rẹ̀ sí máa operate lóríṣiríṣi ọ̀nà bí mo ṣe ń ka yìí. a ní má dẹ̀ lọ́bẹ̀ yẹn o wọ́n lè má fún mi o ìwọ kan sí lọ́nà there is no harm in trial ìwọ kan sí lọ́nà tó bá débẹ̀ tó bá dẹ̀ fún ẹ o ti satisfy conscience. next time wà á tún lè proceed wà á tún rí bọ̀ mí wà á tún lọ títí tó máa fi dá sójú ẹ̀. ẹ̀mí ìbẹ̀rù ó máa jẹ́ kéèyàn sọ ògo nù. ẹ̀mí ìbẹ̀rù ó máa jẹ́ kéèyàn sọ oríire nù. bẹ́ẹ̀ ni ẹlòmíì ṣe rí nǹkan tó wà ní ọpọlọ ẹ̀ ó ju ti ẹni tó ń ṣe rere lọ ṣùgbọ́n torí pé ẹ̀mí ìbẹ̀rù yẹn ti balẹ̀ kò ní lè tẹ̀síwájú láti ṣe rere yẹn. wọn ò ní jẹ́ kó lọ ogun kálẹ̀ ní ìbẹ̀rù o wọ́n fúnra rẹ̀ ló máa yọ jáde kúrò lára ẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo kankan ló fi ń ṣèyàn gbogbo kankan ló gún ìwọ gangan fúnra rẹ̀ gan ogun níwọ gangan tọkọ tó fi jogun ni wípé ìwọ ló gba ẹ̀mí ìbẹ̀rù láàyè nínú ayé ẹ àjẹwà bẹ́ẹ̀ yé sí. ìbẹ̀rù yẹn náà á tún máa fa poverty o tó bá lẹ́mí ìbẹ̀rù wàá mọ bó ṣe máa káwọ́ ẹ̀kọ́ láti sùn dáadáa ò ní rí kankan mú jáde. ayé máa sọ pé èmi ọkọ́lé tó wà kíní yẹn o èmi ra mọ́tò yẹn o ẹ̀mí ìbẹ̀rù ò ní jẹ́ kó ní ìgboyà láti sọ pé nǹkan báyìí ló ti gbé ṣe nílé ayé torí pé ẹ̀ tó ń bẹ̀rù loser ni. yes ẹ̀ tó bá wà bold tó strong tó ní courage wọ́n ń ṣojo wọn kì í ṣojo wọn ní láti gbé àgbélébù ẹ kò sẹ́ni tó máa bẹ́ gbé o kò máa gbé kò gbàdúrà kò fi ẹ̀mí ìbẹ̀rù bú kò fi ẹ̀mí ọ̀lẹ bú kò lè rógòlò kò rí ayé gbé.